Gíwá ilé ẹ̀kọ́ girama tí a pe orúkọ rẹ̀ ní Táíṣọ́láàrin University of Education TASUES tó wà ní òpópónà Ìgbẹ̀bà Ìjẹ̀bú-Òde, ọ̀jọ̀gbọ́n Olúwọlé Bánjọ ti fi dá àwọn òbí àti alágbàtọ́ lójú ìmọ̀ ẹ̀kọ́ tó yè kooro tí yóò fún àwọn akẹ́kọ̀ọ́ wọn láǹfààní àti bá àwọn akẹgbẹ́ wọn jákèjádò àgbáńlá ayé ṣe ìfigagbága. Ọ̀jọ̀gbọ́n Bánjọ ni ó sọ̀rọ̀ ìdánilójú yìí níbi tí ó ti ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́yege àti ẹ̀bùn pínpín ẹlẹ́ẹ̀kẹtàlélógún irú ẹ̀ tí ilé ẹ̀kọ́ náà gbé kalẹ̀. Akọ̀ròyìn wa Zainab Ọpẹ́níyì jábọ̀ ìròyìn wípé ayẹyẹ ìkẹ́kọ̀ọ́yege náà jẹ́ ohun àṣeyọrí fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn alákòóso ilé ẹ̀kọ́ náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Ayẹyẹ ìkẹ́kọ̀ọ́yege ẹlẹ́ẹ̀kẹtàlélógún irú ẹ̀ tí ilé ẹ̀kọ́ girama Táíṣọ́láàrin University of Education TASUES gbé kalẹ̀ jẹ́ nǹkan ayọ̀ àti ìṣẹ̀lẹ̀ pàtàkì bí ilé ẹ̀kọ́ náà ṣe ṣe ìkẹ́kọ̀ọ́yege fún àwọn akẹ́kọ̀ọ́ mẹ́tàdínlógóje. Aṣojú gíwá ilé ẹ̀kọ́ náà arábìnrin Adébọ́lá Ọmọyẹlé àti gíwá ilé ẹ̀kọ́ gíga TASUES ọ̀jọ̀gbọ́n Olúwọlé Síkírù Bánjọ pẹ̀lú àwọn àlejò pàtàkì fi ìdùnnú wọn hàn fún àwọn alákòóso ilé ẹ̀kọ́ náà, àwọn òṣìṣẹ́ àti àwọn òbí fún ti ìfọwọ́sowọ́pọ̀ àti akitiyan wọn láti jọ jùmọ̀ pèsè ìmọ̀ tó yè kooro fún àwọn akẹ́kọ̀ọ́ náà fún wọn láti lè bẹ́gbẹ́ pé láwùjọ lọ́jọ́ iwájú. Wọ́n kí àwọn akẹ́kọ̀ọ́ yege náà kú oríire, wọ́n sì tún gbà á lámọ̀ràn láti tẹ̀lé ìlànà tí wọ́n fún wọn ní ilé ẹ̀kọ́ náà fún wọn láti ṣe àṣeyọrí nínú ìlépa wọn lọ́jọ́ iwájú. Bó ṣe ń lọ yẹn mo gbà wọn lámọ̀ràn pé kó kọjú mọ́ ẹ̀kọ́ wọn tó bá ti dé ilé ẹ̀kọ́ gíga, pé kó gbé orúkọ iléèwé wa ga àti orúkọ àwọn ẹbí wọn. Nínú ọ̀rọ̀ ìdágbére olórí akẹ́kọ̀ọ́ iléèwé náà lọ́kùnrin ìyẹn Adélẹ́yẹ Daniel àti olórí akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà lóbìnrin Ògúnjèrè Olúwadùnbárìn, wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn olùṣàkóso ilé ẹ̀kọ́ náà fún ti ìtọ́nisọ́nà àti ìgbárùkùtì tí wọ́n ṣe fún wọn. Alága ayẹyẹ ọjọ́ náà bá amòfin Ọlátòkunbọ̀ Sanni àti alága ìgbìmọ̀ ìṣàkóso ọ̀jọ̀gbọ́n Adékúnlé Bámiró pẹ̀lú alága fún àwọn òbí fún ilé ẹ̀kọ́ náà Ọlágúnjú Babalọ́lá kí àwọn akẹ́kọ̀ọ́ yege náà kú oríire fún ti àṣeyọrí tí wọ́n ṣe àti fún ti ìgbésẹ̀ wọn lọ́jọ́ iwájú. Wọ́n mọrírì ipa takuntakun àwọn òbí àti àwọn olùṣàkóso ilé ẹ̀kọ́ náà. Ayẹyẹ náà ṣàfihàn ijó ìbílẹ̀, oríkì àti ẹ̀bùn pínpín fún àwọn akẹ́kọ̀ọ́ tó pèrègédé jùlọ níbi tí àwọn òbí náà ti sọ̀rọ̀ pẹ̀lú inú dídùn lórí ọjọ́ náà. Nípa ayẹyẹ tòní mo rí sọ pé Ọlọ́run ràn wá lọ́wọ́, a ṣe àṣeyọrí torí àwọn ọmọ yẹn wọ́n lé ní 100 ní àwọn ọmọ yìí, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n wá, àwọn òbí wọn náà wá, a dẹ̀ ṣe Ọlọ́run fún wa ní ojú ọjọ́. Èmi náà tún jẹ́ kan lára àwọn òbí náà tí ọmọ ẹ̀ náà ń ṣe àṣeyẹ lẹ́nìí, so inú mi dùn gidigidi. Inú mi dùn láti change ọmọ mi wá sí school yìí. Mo kọ́kọ́ ní bẹ̀rù nígbà tí mo kọ́kọ́ mú bọ̀ pé àwọn mímọ̀ sí pé àwọn ọmọ ti pọ̀ jù school yẹn, báwo ló ṣe máa kọ́ wọn, but nọ́mbà yẹn gan bó tún ṣe pọ̀ síbẹ̀ làwọn ọmọ yẹn tún ṣe good sí, competition wọn ó pọ̀ jù. Ayẹyẹ náà jẹ́ ibi tí àwọn lórúkọ àti ọ̀tọ̀kùlú èèyàn péjú pésẹ̀ síbẹ̀. Àwọn òbí àti àwọn olólùfẹ́ náà ò ṣaláì gbẹ̀yìn níbẹ̀, léyìí tó sì mú kí ayẹyẹ náà ó dùn tó sì lárinrin.